ẹ kúlé lọ́sẹ̀ yìí níbi gbogbo tí a ti ní àǹfààní àti máa wo ara wa ní àṣálẹ́ yìí. Mo tún ti dé sórí ètò yìí lónìí, orí ètò àwòrán ìdílé. Àwòrán ìdílé ètò ní àwòrán ìdílé. Lockdown TV náà ń pè bí o, ìbẹ̀lẹ̀ ti ní àǹfààní láti máa wá kétékété lọ́sàn-án yìí. A tún ti balẹ̀ sórí ètò yìí. Ẹ ti mọ̀ wípé bí a bá dé, ìṣe náà ni àtilé àti ọ̀dẹ̀ yóò máa dùn, yóò sì máa ró tìtìtìtì. Bákan náà ẹ mọ̀ pé bí ìgbín bá fà, òun àti kára wọn lọ́jọ́ ń lọ, àti pé ẹyẹ ìfapá kan fò. Bí ẹ bá wọ ọwọ́ àlàáfíà mi, ẹ ó rí i pé ìyá wa, ìyá àfin onígélé tọ̀hún, so àjọ wa lónìí náà ni a ó tún jọ tukọ̀ rẹ̀ ní gẹ́gẹ́ bí àtijọ́ máa ń wá ní gbogbo ìgbà. Ìwọ náà kí àwọn aráalé kàn tiẹ̀ mọ̀ wípé ó wá lódindi. Àbí o, ẹ kú lé o ẹ̀yin aráalé, ẹ kú ọjọ́ mẹ́ta sẹ́yìn, ẹ kílé là ń kára lé, ẹ káàbọ̀ là ń kérò ni. A ti tún dé lọ́sẹ̀ yìí o, bá a ti máa ń dé. Ẹ̀yin ẹ̀gbọ́n, àbúrò, ìyá àti bàbá, ẹ fi kalẹ̀ sí kẹ́ máa bá wa lọ. Orúkọ tèmi náà ni Rẹ̀mílẹ́kún Òrèǹté, ẹ máa bá wa kálọ. Orúkọ tèmi ni Mathew Alao, èmi a máa pè mí ní ẹyinjú Olódùmarè tí ò gbọdọ̀ fọ́. Orí ètò àwòrán ìdílé náà lẹ́wà, ẹ má gbé kúrò, ẹ máa bá wa kálọ. Lockdown TV la wà lọ́wọ́lọ́wọ́. Ní ọ̀sẹ̀ yìí a mú àkòrí kan tó ní agbára, tó làmìlaka wá fún wa. Tó bani lẹ́rù. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé níbí náà ni a ti lè rí ẹ̀kọ́ mú ká lò nínú ìdílé wa, kí ìdílé wa fi máa tùrò, kí ohun gbogbo máa lọ létòlétò. Àkòrí tí a mú wá lọ́sẹ̀ yìí táwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀, òun náà ni wípé ó dàbí ìbéèrè fún èmi àti ẹ̀yin. Ọmọ tó ya ìpáǹle, ṣé ọwọ́ ìyá ni àṣìṣe rẹ̀ ti wá àbí ọwọ́ bàbá? Àkòrí yìí la máa gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí. Bá ní ká wò, àwọn obìnrin ti jẹ̀bi, ẹ ti jẹ̀bi. Ẹ tiẹ̀ dúró náà o, ká wá sọ pé ṣe bí ọkùnrin la tiẹ̀ pè lólórí ilé. Kí ni tọ́mọ bá wá yà páǹlé, ṣọwọ́ ìyá ló ti wá wà ní? Ọwọ́ bàbá ni. Òrèté, ẹgbẹ́ ẹ̀yin aráalé, ìṣọ́rọ̀ rèé. Àṣòbó lórí ilé la pè ẹ̀yin ọkùnrin. Nígbà tí bàbá bá ti jáde láàárọ̀, ó ti wá jíjẹ àti mímu lọ. Ṣebí ìyá àti àwọn ọmọ ló kù nínú ilé. Ṣe bẹ́ẹ̀ mọ̀ pé àwọn ọmọ bẹ̀rù ìyá ju wọ́n bẹ̀rù bàbá jù ìyá lọ. Nígbà tí bàbá ti jáde, kí ló wá kù káwọn ọmọ máa ṣe? Gbogbo ẹ̀ a lè sọ pé bóyá ọwọ́ obìnrin nìkan ló ti wà, ọwọ́ bàbá ló ti wá. Torí bàbá ló lórí ilé, òun ló máa tukọ̀ ilé. Òrèté ló ì tí ì gbà. Ṣé o gbàgbé òwe àwọn Yorùbá tó wí pé ọmọ tó bá dára ti bàbá ni, ṣùgbọ́n èyí tó bá kù díẹ̀ káàtó, wọ́n ní òun náà ní ti ìyá rẹ̀. Ìyẹn ní pé gbogbo ọmọ tó bá ya ìpáǹle látọwọ́ ìyá ló ti wá. Ìyá ní kankan, ọwọ́ ìyá ní kankan ló ti wá. Torí bàbá la máa tọ́ àwọn ọmọ bó ṣe yẹ kán rìn. Nígbà tí bàbá ti jáde láti àárọ̀ tí ó padà wálé, nígbà tó tún fẹ́ padà wálé lálẹ́, àwọn ọmọ ti sùn. Báwo ló ṣe fẹ́ mọ báwọn ọmọ ṣe jí àti pé báwo náà ṣe live life wọn? Ọwọ́ bàbá ni, ọwọ́ bàbá ni ká ti béèrè. Tó bá kù díẹ̀ káàtó fáwọn ọmọ, ọwọ́ bàbá ló yẹ ká ti béèrè. Ọwọ́ bàbá ni ká ti béèrè. Bẹ́ẹ̀ ni, ọwọ́ bàbá ni. Àmọ́ Òrèté, jẹ́ tún wò báyìí, àti ẹ̀yin aráalé náà jẹ́ wò báyìí. A rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí bàbá bá wà nílé náà, a pe ọmọ pé ọmọ nígbà tí ọmọ wà ní kékeré, bóyá bí ọmọ ọdún 4, ọdún 3 bẹ́ẹ̀, ó yá máa bọ̀, ọmọ yẹn á ṣe kí ni, á sáré kúrò lọ́dọ̀ bàbá ẹ̀, á sì lọ sọ́dọ̀ ìyá ẹ̀. A rí i pé ọmọ á ṣe kí ni, á yẹra fún bàbá, á sì lọ sọ́dọ̀ wọn. Ìyẹn ni pé ọmọ mojú ìyá ju bàbá lọ. Gbogbo àṣìṣe. Ìdí tí ọmọ fi mojú ìyá ju bàbá lọ ni pé ṣé ẹ mọ̀ pé ìyá ló pọn ọmọ, òun ló dẹ̀ fún un lọ́yàn títí. Ẹ mọ̀ pé gbogbo yẹn náà ó jẹ́ kọ́ ọmọ mojú àwọn òwe ìyá, ṣùgbọ́n iṣẹ́ bàbá ó ní iṣẹ́ tó yẹ kí bàbá ṣe láàrin yẹn. Ó ní iṣẹ́ tó yẹ kí bàbá ṣe. Tí bàbá rẹ̀ wá dẹ̀ kọ̀ tí ò bá ṣiṣẹ́ yẹn, àwọn ọmọ á padà ya àpáǹlé náà ni. Ìyá nìkan kan ló yẹ kó tọ́ ọmọ, ó yẹ kájọ panupọ̀ ni. Òrèté, gbọ́ jíjẹ àti mímu òun níṣẹ́ bàbá. Kí bàbá jáde láago 6 àárọ̀, ẹlòmíì láago 5 gan,
ohun tí ẹ sì jọ fẹ́ jẹ ló ń wá lọ báwo lẹ tún ṣe fẹ́ máa retí ẹ̀ fóun náà ní kó tó máa tọ́ ọmọ. jíjẹ àti mímu nìkan kọ́ ló ń tọ́ ọmọ ó dáa tí èèyàn bá tọ́ ọmọ lọ́nà tó yẹ kó tọ́ ṣé tí bàbá bá padà gbóúnjẹ òun wálé ṣá wúlò ni kò lè wúlò àfi kájọ panupọ̀ kájọ bá wọn wí ọwọ́ ìyá kọ́ ló ti wá ọwọ́ bàbá gangan ló ti wá. ọwọ́ ìyá kọ́ ló ti wá ọwọ́ bàbá ni mi sì ní ọwọ́ ìyá ló ti wá. ọwọ́ bàbá ló ti wá ọwọ́ bàbá ni. ọ̀dà náà ẹ̀yin aráalé ọ̀rọ̀ rèé ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí ẹ máa bá wa dá sí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa wo ètò àwòrán ìdílé ní àṣálẹ́ yìí ẹ bá wa fi kọ́mẹ́ǹtì yín ránṣẹ́ sórí ìkànnì Logram TV ẹ̀yin tí ẹ wà lórí WhatsApp ẹ fi ránṣẹ́ síbẹ̀ ẹ̀yin tí orí Facebook náà ẹ fi ránṣẹ́ síbẹ̀ bí ẹ ó ṣe fi ránṣẹ́ rèé ẹ kọ ètò àwòrán ìdílé ẹ ó sì wá kọ síwájú ẹ láti ọwọ́ bàbá ni àbí láti ọwọ́ ìyá bó bá jẹ́ láti ọwọ́ bàbá ni wọ́n fẹ́ sọ wàá kọ ètò àwòrán ìdílé láti ọwọ́ bàbá bó bá jẹ́ láti ọwọ́ ìyá ni wàá kọ ètò àwòrán ìdílé láti ọwọ́ ìyá nígbà tí ó bá di ọjọ́ mẹ́jọ àá ka kọ́mẹ́ǹtì olúkúlùkù wa lórí ètò yìí àá sì dárúkọ gbogbo ẹ̀yin tí ẹ kọ́mẹ́ǹtì so àá wá wò ó ṣe látọwọ́ ìyá ló ti wáyé àbí látọwọ́ bàbá ọjọ́ mẹ́jọ la ó mú èsì rẹ̀ jáde ẹ ṣé púpọ̀ bí ẹ ti ń kọ́mẹ́ǹtì tí ẹ sì ń ṣíà tí ẹ sì ń láìkì ẹ̀ ibi tí ẹ ti máa rówó tẹ́ ẹ máa fi ṣe dátà ọ̀nà rẹ̀ á là fún yín ní orúkọ Ọlọ́run ó fẹ́ polówó ọjà rẹ lórí ètò yìí àwòrán ìdílé ẹ̀yin ọlọ́jà kéréje ẹ fẹ́ sọ ohun tí ẹ̀ ń tà dín ńlá ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀ yín tí ọjà yín yóò sì máa tà wàràwàrà ẹ máa bọ̀ wá sórí ìkànnì Logram TV ẹ máa bọ̀ sórí ètò àwòrán ìdílé àbí kẹ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08262962310 ẹ bá wa pàdé ńbẹ̀ ibẹ̀ láò ti jọ sọ̀rọ̀ òun náà ní WhatsApp number a lè jọ sọ̀rọ̀ lórí WhatsApp ẹ sì lè pè wá a ó polówó ọjà yín ẹ ó sì rí i pé rere ni olúwa. bàbá a fẹ́ kẹ́ ẹ là wá lọ́yẹ̀ lórí ètò yìí o torí àti ẹ̀wà mọ̀ tó bá jọ̀wọ́ bàbá ni a fẹ́ kẹ́ ẹ là wá lọ́yẹ̀ torí a fẹ́ láti ní òye sí i. kájọ kọ́ ara wa lọ́gbọ́n wọ́n ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ bẹ́ẹ̀ ni a máa dágbére fún ti ọ̀sẹ̀ yìí nígbà tí ó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àwa láwàá ẹ̀yin lábà. àwa ni tí ní tòótọ́ a ó máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣú àtẹ́lẹsẹ̀ abẹ́nà ẹni tó ní a máa bọ̀ òun là ní dé bá ire o.